medicine. Revelation 22:2. Lónìí ìránṣẹ́ Ọlọ́run tí gbogbo ènìyàn mọ̀ bí ẹni mo wo Prophet MKO ti bẹ̀ tán máa tó ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀ṣe o. Prophet MKO ti bẹ̀ tán ó sọ̀rọ̀ o. Wọ́n ní ní àtètèkọ́ṣe ni Ọlọ́run ti dá ohun gbogbo o, tó dá ewé tó dá egbò fún lílò àwọn ọmọ aráyé. Pé kí wá ló dé o táwọn kan wá ṣàdédé dé lọ́sàn-án kan òru kan tí wọ́n sọ pé ewé àti egbò kò dára o. Wípé iṣẹ́ èṣù ni ewé àti egbò. Prophet MKO ti bẹ̀ tán sọ̀rọ̀. Wọ́n ní ohun gbogbo tá à ń jẹ bíi úgú, bíi ataare, tá à ń jẹ bíi ata, bíi àwọn ìbẹ́pẹ, bíi àwọn ewédú, bíi àwọn ẹ̀fọ́ tẹ̀tẹ̀, pé gbogbo nǹkan yìí oògùn náà ni, torí pé ó dára fún ara lọ́lọ́run sì dáa. Wípé kẹ́nìkan má wàá dé kó má sọ pé gbogbo àwọn nǹkan yìí kò dáa rárá, kò yẹ ká máa lò, kò yẹ ká máa jẹ, kò yẹ ká máa tiẹ̀ fi ohun gbogbo, kò yẹ ká máa ṣe. Ìránṣẹ́ Ọlọ́run yìí sọ̀rọ̀. Wọ́n ní àwọn nǹkan kan àtẹ̀yàn lè lò téèyàn bá ní oríṣiríṣi ìṣòro tí Ọlọ́run ti dá tó wà nínú ewé àti egbò. Wọ́n tún ṣàlàyé àwọn ọ̀rọ̀ síwájú sí i wípé Ọlọ́run dá àwọn nǹkan yìí fún lílò wa ni. Téèyàn bá ní ibà, ó ní àwọn ewé tó lè já, tó lè gbó tí wàá mú tára rẹ̀ á sì yá. Wípé káwọn kan má wàá dé o, kán má wàá máa tàn wá o nítorí ẹ̀sìn àjèjì kan tán gbà wá láti ìlú òkèèrè. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ìránṣẹ́ Ọlọ́run sọ. Ìránṣẹ́ Ọlọ́run yìí sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ nǹkan tí ìránṣẹ́ Ọlọ́run sọ lórí ọ̀rọ̀ ewé àti egbò. Ẹ máa bá wa like ẹ máa subscribe ẹ. Wọ́n láwọn Muslim ń jà lórí ìṣẹ̀ṣe. Kò sí nǹkan tó ń pè ní ìṣẹ̀ṣe. Orí pé mọ́tò ti pa àwọn Muslim, ó ti pa wọ́n dànù lórí ìdúró. Ayé wọn ti bàjẹ́ lórí ìdúró. Wọ́n fi búre tọ́ wọn, wọ́n forí ẹran tọ́ wọn. Wọ́n lọ skul, wọ́n ṣe gbẹ́rẹ́ wọ́n lè fi mọ̀wé aláàfáà ṣe lé wọn lórí. Wọ́n wá dàgbà tí wọ́n yọrí sókè. Wọ́n láwọn akéwúgba jìbìtì. Kí ló dé tí akéwúgba pákó lọ akéwúgba góòlù? No, akéwúgba pósí ni. Ìṣẹ̀ṣe. Ṣé Christianity ní foundation? Oní Roman Catholic. Church tá gbé fẹ́ kó yí ẹ̀yìn Ìgbò, owó tá bá ti pa ń bí yí Rome là ń kó lọ. That's Roman Catholic. That is Roman Catholic. Then wọ́n ní Church of England, àwọn náà tó dé. Owó tá bá ti pa lẹ́kọ̀ọ́ England là ń kó lọ. England náà ti máa sọ sálárì yìí wá. Ṣé èèyàn ní ẹ̀sìn? Ṣé ẹ̀sìn nìyẹn? Bàbá náà wọ́n tó wà lọ́rẹ̀ tó wà lókìtìpá tó wà ní àbúlé Ẹ̀gbá tó wà lábẹ́ òkúta ṣe mẹ́yàn ní lábẹ́ òkúta yíò tí ó dá àbárí tí tó jìnà gbogbo àkàlà nísàbí tí wọ́n bá fẹ́ yàwó lábẹ́ òkúta wọ́n láti mú lọ sóyọ̀ kọ́ lọ sí sáájú ọmọ yẹn náà kó tó sílẹ̀ fọ́kọ ẹ̀ ọba gbúdọ̀ sí sáájú ẹ̀ kó tó fún ẹjọ́ fẹ́fẹ́ ẹnìkan dẹ̀ dúró pé ìbá tó ń jáléwé àtẹ̀gbò òun lè jà fún yín ó dẹ̀ gba Abẹ́òkúta lẹ̀ ẹnìkan ṣẹ̀wá dé ìṣòro Muslim Abẹ́òkúta ìṣẹ̀ṣe ò dáa ilẹ̀ ló máa dá àwọn ohun ẹgbẹ̀yìngbẹ̀yìn wọ́n jẹ́ ìrìfẹ́ ẹjọ́ igbó ń yọ wọn lẹ́nu ní òsì lẹ́nì igbó ń yọ wọn lẹ́nu hallelujah bọ́ọ̀mù òmọ̀wé tó bá mú kúlóṣù àtàtàrí kan àti rodo gbígbẹ tó bá jó tó fi ńlá àdíndúdú àtòyìn amọ̀wé ṣé ìṣẹ̀ṣe nìyẹn àbí ìṣẹ̀ ti kírísítẹ́nì ṣé ìṣẹ̀ ti kírísítẹ́nì nìyẹn ẹni tó lẹ́jẹ̀ rúru tẹ́jẹ̀ rúru yẹn ti kọjá lẹ́vù tó bá mú àlùbọ́sà pupa tó lọ tó gé wẹ́wẹ́wẹ́ sínú bọ́kẹ́tì tó da red wine lé lórí níbo náà ti squeeze red wine inú ewé nínú egbògi náà ni nínú èso then wàá gé ayù lé lórí ayù tó pọ̀ garlic wàá wá da red onion tó pọ̀ lé lórí red wine lé tó pọ̀ lé lórí wàá dé for 5 days wàá máa múlẹ̀ mẹ́ta lójúmọ́ wàá sùn bí ẹni tí wọ́n ṣe bí láti inú oyún ìyá ẹ̀ then after 2 weeks kò ní sí BP ṣé ìṣẹ̀ṣe ni àbí ṣe kírísítẹ́nì. Ó ní ká lo ewé àti egbò fún medicine. Revelation 22:2. Kí ló fi ṣe Bíbélì? Igi. Kí ló fi ṣe Quran? Igi.
àwọn olórí àárín wa dẹ̀ ti gbàgbé pé ìwà lẹ̀sìn kí náà. Ẹ subscribe sórí ìkànnì yìí Pavilion TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ̀ ń wò wá.